ìmáàbí orí ilé ara ọmọ yẹn mọ̀ wọ́n kò sì lè mú wọn náà lópin ìgbà tí wọn bá ti fún ní ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ànábì ní tí a bá bímọ kí ni tó jẹ́ àkọ́kọ́. Ìtọ́sẹ̀ kí ni? Tó jẹ́ àkọ́kọ́. Ìtọ́jú àkọ́kọ́ tó ń bí gbọ́dọ̀ kọ́ dára láti ṣe fọ́mọ. Tí ìyẹn bá bímọ, ètí ọba dára láti ṣe fún ọmọ kínú ní ọkọ̀ ṣe kíni. Orúkọ tí ó máa jẹ́ kó sì máa jẹ́ ọkọ̀ lásán. Àwọn ọkọ̀ gidi tí wọ́n pè tí ìyẹn náà tó máa rẹ́rìn pé sẹ́mi náà lè pè wá àwọn náà ní. Bí àwọn Muhammadu wáyé. Tí wọ́n ní kí ló kọ́ yín pé Muhammadu ni tí yóò máa wá ọ̀wọ́ amadu àti Muhammadu ló kọ́ wa ẹlòmíì lè dáko ẹlẹ́ẹ̀mejì. Wọ́n ní bí àwọn ọkọ̀ wo ẹ kọ́kọ́ wo níbi orúkọ Ọlọ́run pé bí Abdullah, Abdulrahman, Abdulaziz, Abdulmalik, Abdulgafar, Abdulhakim, Abdulsalam. Ẹ kọ́kọ́ wo ní àwọn ọkọ̀ Ọlọ́run. Ẹ̀tọ́ ni fún òbí kọ́ sọ ọmọ ní orúkọ tó ṣe kí ni orúkọ tó dáa tó rẹwà. Fún ẹgbẹ́ bàbá yẹn bá dẹ́gbà tó bá ní wọ́n lọ jó kọ yìí nù yóò sì máa ṣe kí ni nù yóò sì máa kọ̀. Wọ́n ní lẹ́yìn eléyìí tẹ́ bá sọ eléyìí tán tẹ́ bá lè tó wù yìí nínú ọkọ̀ Ọlọ́run. Ní àbọ̀dọ̀ mi sì èrè òun ètò wù ní ọkọ̀ Ọlọ́run. Kò tí ì tẹ̀sẹ̀. Ọwọ́ àlọ́ òwe tó wọ̀ nínú ọkọ̀ àwọn ànábì Ọlọ́run. Wípé Muhammad, Ibrahim, Ismail, Ishaq, Yaqub, Dawud, Sulaiman. Ọwọ́ àkọ́kọ́ àwọn ọkọ̀ Ọlọ́run lọ pé èwo ló ṣe kí ni Lukman. Ọwọ́ lọ bá wọn. Tó o bá tó wọ ẹni wọn náà, wọ́n ní o tún lé ọlẹ́bí sọ́ọ́rìmù náà sọ ọmọdé ọkọ. Ṣùgbọ́n tó yẹ kó ìtumọ̀ tí ó mú wá ìtumọ̀ tí ó jọ mẹ́ta lọ́nà náà. بذاكر الله مصباح الدين نور الدين àwọn bàbá ló kọ́ bá máa ń gbọ́ sínú yóò máa ṣe kí ni tí ó máa ń dùn pé ẹlòmí ó lè pìsẹ́ǹtì ọkọ rẹ̀ níta nígbà tí ó yẹ wọ́n ní kọ́ bá wá sí lóyún tán ayọ̀ alímọ̀lẹ̀ kìtà àbàtà. ayọ̀ alímọ̀lẹ̀ kìtà àbàtà. ọ̀sẹ̀ wa kọ wípé tó. Ọwọ́ aka ẹ̀kọ́, ọwọ́ afún ọmọ rẹ ní ẹ̀kọ́ tó ṣe kíni, ẹ̀kọ́ tó yẹ jù. Lọ́jọ́ tí èyẹ bá rẹ̀ mọ́ ní ilé ìwé lásán kọ́ ni wọ́n kọ́, ẹ̀kọ́ tí wọ́n kọ́ yóò ju ìwé lọ. Lọ́jọ́ ìwé tó yà bàbá wa kà, tó bàbá wa náà ṣe kíni, tí wọ́n kà yẹn, ìwé tí wọ́n lọ bí ò ti kọ́, ẹ̀kọ́ inú ìwé yẹn ju ìwé tí wọ́n ṣe kíni. Ìwé tí wọ́n kà náà ní ìsìn ìwé lásán ni wọ́n ń kọ́ bọ̀ kò sẹ́kọ̀ọ́ mbẹ̀. Tí ọ̀bá ọ̀dọ̀ wá wá mú ẹ̀ tí ò ní ẹ̀kọ́ púpọ̀ láti sùkú sí òtún ní ilé kọ̀ọ̀kan rẹ̀. Ọmọ mi bàjẹ́ débi wípé ṣé bàbá mi tí a bá wọlé ọkọ̀ ìfẹ́ ní òjò ọkọ̀ mbẹ̀ ìfẹ́ ní òjò ṣe kí ni? Ó ní àbá Yusuf ìyàwó yìí bàjẹ́ yìí ni àwọn ẹ̀kọ́ bàjẹ́ ó ní ti bàbá yìí. Ó ti jú ní àbọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ wàlẹ̀ ó ti jú kéde tó bá ti rí ìyẹn ojúmọ̀ ó tì lẹ́ni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ ìyá kan rẹ̀ tó tí ò kí ó tó dájú rẹ̀. Èkó kálẹ̀ yẹn rẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó ṣe kí ni ẹ̀kọ́ bá pẹ́lẹ̀. Kálukú ọkọ ọmọ ẹ lẹkọọ mọ akálukú náà wà á rí ọkọ gbé mọ ọ ní ìyáálé òun ní sẹ ó ní ìyáálé rẹ ní sẹ àbọ di ẹ ní rí ọkọ gbé mẹrù láti lé bí ìyá rẹ ti gbẹnu ṣé bí ìyá rẹ ti gbẹnu tẹ ẹ pẹ́ ẹ ṣé bí ìyá rẹ ti ṣe kí ni rẹ ṣé wọ́n ti gbẹnu ọkọ ọmọ wa fẹ́ o ẹ wọ́n ní kò sí wàhálà o sì ní jókòó pẹ́ ṣe bọ́kọ̀ lọ́wọ́ ṣe kí ni. Ìfọ̀dọ̀ kan wá bí àbí o sì ní ṣe kí ni o sì ní jókòó pẹ́. Lẹ́yìn tí ẹ bá
ẹ̀kọ́ tí wọ́n wá ń wí gẹ́gẹ́ lọ́jọ́ tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ ìyẹn ni ẹ̀kọ́ ọgbọ́n èyí gbọ́dọ̀ la Ọlọ́run yé ọmọ rẹ̀ ọmọ tí yẹn bá la Ọlọ́run yé pé bọ́lọ́run ti rí nì bó ti rí nì bó ti rí nì ó ní ọ̀dàgbà náà nígbè kan ní ìdílé ọgbọ́n ọmọ tí yẹn bá la Ọlọ́run yé sẹ́ pé bọ́lọ́run ti ṣe kí ni bọ́lọ́run ti rí nì ọba yìí lórí wọn ní kékeré ni ìmọ̀lẹ́ ti ń kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀sìn yájọ tí ọmọ jẹ́ níbà wẹ̀ tí ò ní ọmọ rẹ̀ ẹlòmíì bí ọmọ mẹ́jọ ló bí orí ẹlẹ́ẹ̀keje ló ti mọ bẹ́ẹ̀ tí ń wẹ̀ orí ẹlẹ́ẹ̀keje ló ti mọ bí wọ́n ti lè gidi bí wọ́n ti wẹ̀ ẹlòmíì tẹ tòní títí wo sáré náà fún ọmọ wọn ti wẹ̀ àbá àti mi sọ sáà tí mo ní nǹkan tánlẹ̀. ẹni tí ò tí kọjá pé òun gan ẹlẹ́gbìn ni láti jẹ́ owó ti bí tẹ́ ìdòní níwájú Ọlọ́run sóun ni ó pe ọmọ ẹ̀kún nú ẹ̀gbìn. Mo ní ẹjọ́ ẹ̀yin ọ̀lẹ́bí Bàṣídì ẹ̀yin lẹ́bí Kàwádì ẹ̀yin lẹ́bí Yusuf lẹ́yìn ọmọ kẹfà lẹ́sẹ̀ wá mẹ́rin àtàyè dàpọ̀ yọ fún ìyẹn ti máa ń gbọ́ ìwé ẹgbẹ́ fún yọ ọkọ̀ wọlé yóò tún jáde èyàn wọlé yóò tún ẹlẹ́gbìn ìbájá ìyá ẹ̀ ń sọ kankan ní ẹsọ kankan lẹ́ẹ̀kan èèyàn wá nígbà rẹ̀ láwùjọ lọ búwẹ̀ wá ẹlọ́sẹ̀ kí ni lóòótọ́ ni èyí dàgbà tó sọ wípé ó ti pẹ́ jù níbi tọ́lọ́hùn àmọ́ late. ẹ̀kọ́ ọmọ yín ní ẹ̀sìn tọ́lọ́hùn pé tọ́lọ́hùn ti rí nìyí bọ́lọ́hùn ti rí nìyí bọ́lọ́hùn ti rí nìyí ẹyọ kan ni Ọlọ́run ẹyọkan ni Ọlọ́run láwọn yálì wọ́láwọ̀ yóò lẹ́yìn fún àdáhà. kẹ́sẹ̀ fún màmí ìgbà ṣẹṣẹ kú ṣe nígbà tí ò yé ìgbà tí ò ṣe kí ni ìgbà tí ò yé àìyé tẹ́lẹ̀ láti lé ìní òbí àwọn kì í sọ fún pé kò sí ìdí ìsọ̀nà lóhun méjèèjì. ọgbọ́n àìsàn kí ni sẹ́ àìyé tẹ́lẹ̀ láti lé ìní yóò bí kò sí ìdí ìsẹ́ kí ni kò sí ìdí ìsọ̀nà lọ́ba òkú lóòótọ́ ni àdébì kan náà ni wọ́n ó ní àdébì kan náà ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n ṣé etí tí mo wá ní tẹ́lẹ̀ dìṣẹ́ láwùyẹ́lì wọ́n làmú yóò là. ọlọ́mọ yóò là. baálé ilé tí baálé ilé bá pé méjì níjọ́ wọ́n ti jẹ baálé ilé ẹgbẹ́ baálé ilé méjì rí pé bàbá baálé àgbà àti bàbá baálé kékeré. báwo ṣe ilé ìlẹ́kọ̀ọ́ ilé tí baálé méjì sí kíni sí bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ baálé ó wà ní ìwọ náà máa jẹ́ ọ̀gá báwọn èwe wọn à ní pè ní baálé. nǹkan méjì owó méjì téèyàn méjì jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá jà níbẹ̀rẹ̀ tó ń jà láàrin wọ́n jà ní parí tí wọ́n bá sì jà ní parí yóò lọ́jọ́ tí wọ́n fi misunderstanding láàrin ara wọn wọ́n wá lè ṣe kí ni wọ́n lè yẹ gbẹ́ ẹ̀ wọ́n lè yẹ gbẹ́ owó méjì téèyàn méjì jọ ṣe kí ni sẹ́ tí wọ́n jọ dàpọ̀ pé ìyàwó lónìí sọ̀gbọ́n báyìí àwọn àjọra ilẹ̀ kú ó ní ẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ ọkọ̀ nínú ọgbọ́n lọ́gbọ́ kọ́ra lẹ̀ lówó àtọ́kọ́ jọra ilẹ̀ papọ̀ nípa ọgọ̀ tó báyìí àwọn ilé ìpapọ̀ sọ̀gbọ́n ló tún parí àwọn ìyàwó ọlọ́pàá àwọn ọkọ̀ pàkẹ́ òun gbé ń tiẹ̀ ní. ó ní àwọn fẹ́lẹ̀ rẹ̀ ní ẹ̀fẹ́ tí ìyàwó ti gbẹ́yàwó lọ́ọ̀fù lọ́dà tó yìí. bọ́ọ̀ ẹ̀rọ ní dákun wá sí tàrífù lọ́ọ̀fù yẹn jọ fún mi. ṣàlàyé rẹ̀ bóyá kò sí ẹ̀sẹ̀ kí ni. lọ́ọ̀fù náà ti kú ìdá lọ́ọ̀fù. tó ń gẹ́sẹ̀ kí ni. ọlọ́run gẹ̀ẹ́ náà mọ̀ wípé àmọ̀ ẹ̀sẹ̀ kí ni. àmọ̀ ẹ̀sẹ̀ kí ni sẹ́ àmọ̀ fẹ́ra wa àmọ̀ kọ́ra wa. ọlọ́nkọ ọ̀dà mẹ́nu bẹ̀rẹ̀ pé ìyàwó àtọkọ ẹ̀dá lẹ́pọ̀ àgbẹ̀ ni wọ́n dà lẹ́pọ̀ nítorí ni pé ìyàwó lè jogún ọkọ ìtí ìyàn bá jọ ní wọ́n jogún ẹ̀ nígbà tí tá a jọ ní kí ló tó ká láti jogún ìtí ń bí ogún ni pé wọ́n ọ̀jọ́ ṣe kéde wọ́n ọ̀jọ́ níbí. ẹni wọn àtọkọ ń jẹ lọ́wọ́ fún báńkì ni wọ́n ní ọ̀pá tó yìí
ìfẹ́ bí èyí òwúrọ̀ ìfẹ́ lẹ́bẹ̀rẹ̀ bọ̀ ó ní fámìlì ó ṣẹlẹ̀ sọ́ọ̀tà àmọ́ ẹni tó jẹ́ oníwèé kan wọ́n ní ọgbà owó tí ẹ bá fi ọ̀dà ìyájọ́ sí gba owó ọgbà láyé ọ̀nà ọ̀dọ̀ ẹ̀rọ rẹ̀ ó lè gbà ó ọgbà ọ̀nà kò fún ẹ. ó ṣe kí ni ọgbà ọ̀nà kò fún ẹ ni. kò sí tó burú kí ọ̀gbìyàwó ẹ lọ sí báńkì pé àjọṣe ó lè wá sí kí ni ó lè wá gbà á pé ó lè wá sí kí ni ó lè wá gbà yàtọ̀ sí àjọṣe kí ni àjọ ní. pé àjọ máa gba owó níjọ́ tí ìbáráyè ti ń bá ní kọ́ wá ó lè ṣe kí ni ó lè wá gbà torí bá àbá ṣe yun náà bá gbé ọjọ́ máa yé. àwọn àna mú ẹyin gbé ẹgbẹ́ rẹ ayò ọkọ èyí wà lọ mú pé lóńkẹ́ ìyá máa ká lọ. so ìjọ tí ìbá ti ṣe kí ni ìjọ tí ìbá ti sílé ó lè wá ṣe kí ni ó lè wá gbà gbowó yẹn. bó ti sọ wípé ó lè wá gbà ọ́ ṣé ìgbẹ́gbọ̀ yọ̀rọ̀ mi ó tún lè lọ bá wọn pé kò lè ṣe kí ni kò lè wá gbà mọ́ kò lè wá gbà mọ́ kò lè wá ṣe kí ni àdé ọmọ pupa tí mo mú wájú omi ṣe kò lè wá mọ́. yọ̀rọ̀ fún bẹ́ẹ̀ lómi wà pé eléyìí yọ̀ àwọn ṣe kí ni eléyìí yọ̀ àwọn ìgbà nìsín. àmọ́ ọ̀nà bá wọn pé tó àjọṣe kí ni àjọ níní tí ọba yọ kó ló mọ̀ra o tí ọba yọ kó wọ́n dá sí méjì ní ẹsẹ̀ kí ni ọba ìjẹ́pọ̀ ló ní gbogbo owó rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dá méjì ẹ̀dá méjì méjì ìyàwó ọba tó kú ọmọ pé mo tèmi lọ́pọ̀ jù omi àti máa wí ni ẹ̀kọ́ ọmọ ní ẹ̀kọ́ ọ̀tọ̀ náà ìmọ̀ alùpùpù pé bó ti rí nìyí bó ti rí ní alukurianu máa rẹ ìwé lọ́wọ́ ni ìwé ò lè rẹ kurianu lọ torí pé kurianu lè dá ayé ṣe láìsí ìwé bẹ́ẹ̀ wọ́n bí ìwé dá ọ̀dá ayé ṣe láì lọ́nà wọ́n bí oníwèé dá kó ṣe kí ni sẹ́ yóò lọ fáìlì kìíní wọ́n ní sẹ́sì pé àwọn kurianu lè dá ayé ṣe láìsí kí ni láìsí ìwé bẹ́ẹ̀ àwọn kankan àdáyé ṣe tábà bí ọ̀dà wọn náà kàwé fún mọ́nà náà. sọ fáwọn àbúkà àbúkejì máa bí tí ẹ bá bí wọn náà dà kàwé kọ́ ọmọ sí ní ni kọ́ ọmọ ní ọ lọ ó wò bó sì lélẹ̀. wọ́n pèsè fún ọ̀pá rẹ̀ wọ̀ nílẹ̀ tirẹ̀. bọ́ọ̀ pé táwọn fi pèsè fún ọ̀rẹ́ yàtá táwọn fi fò lọ́dọ̀ ọ̀tá ẹgbẹ́ a. ọwọ́ àyè ológun ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ tá a bá wá fi ọlọ́run yé pé bọ́lọ́run ti rí ni ọlọ́run tí wá ń bẹ lára rẹ̀ ní òjò kó lè máa rántí wa lọ́jọ́ tá a bá ń retí àlọ́. àwọn náà wá ti di ọlọ́run yé bẹ́ẹ̀ ṣàlàyé bọ́lọ́run ti rí fún pé ẹyọ kan ní kò pé méjì kápẹ́ èèyàn méjì ní darí sẹ́nu àti ilẹ̀ ẹnìkan ló ń fẹ́ jó ràn ọyọ ẹnìkan ló ń sùpá ló ń fẹ́ jó ọyọ. ẹ pé a ti nínú ká máa lo òkun àbí ká máa lò mọ́lẹ̀ kí ẹnìkan lọ wípé níbo oṣù kan ni mo bẹ́ẹ̀ fi yọ òòrùn káyọ̀ kejì níbo oṣù pálí mi bẹ́ẹ̀ ṣe kí ni èmi bẹ́ẹ̀ yan náà fún ètò ayé yóò ti ṣe kí ni yóò ti dàrú. àmọ́ torí kọ́lọ̀ nìkan ló ní kò lẹ́ni tí mi lọ nígbà bá fẹ́ ṣe ni yóò ṣe kí ni yóò ṣe. ìwọ máa wọ ẹni tí ò lẹ́ni tí bọ̀ ẹ lọ ìjọba rẹ̀ bí gbólógún ni ẹ kàn ní gbogbo ìdílé ni ó gba táwọn àwọn olùdarí àkótísí náà nù. òṣìṣẹ́ kí ni ṣe kí ni tó lè yí padà ọlọ́run ò lẹ́ni tí ń bọ̀rọ̀ lọ ẹ jẹ́ kó yí ọmọ bẹ́ẹ̀ fọlọ́run ò sẹ́kí ni kò lẹ́ni tí ń fi ọ̀rọ̀ lọ. Ọlámúyà tó ń ó ní kẹ́ni ní ayé rẹ̀ ṣe. gbogbo nǹkan yìí ni yóò yí ọmọ lọ́mọ fi máa mọ̀ wípé àwa nínú ọlọ́run tí wọ́n fi yé mi ọlọ́run jẹ́ kó yé mi nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi yé mi wípé èèyàn gbọ́dọ̀ fi ọ̀rọ̀ òbí ṣeré. àmọ́ ọmọ tọrọ ọlọ́run òye ta ni yóò kà fún pé wọn ìfọ̀rọ̀ òbí ṣeré yóò yẹ tí mo ti kọjá 18 years. sọ àpò ìwé tẹ́lẹ̀ kọ́ lọ ka ntọ́wọ́ àgbẹ̀ ni pé tó bá ti kọjá 18 years
ẹ̀ẹ́dẹ̀yà asáyé ọba òkú bẹ̀ mọ́ ní asáyé ọba ní darí Nàìjíríà wọ́n ti dẹ̀yẹ. ẹ ti kọjá ní ẹsẹ̀ kọjá rí pé bá mi ẹsẹ̀ sùúrù o. ọmọ kan gbé bàbá rẹ̀ lọ kóòtù àwọn ọmọ lọ kóòtù lọ́wọ́ náà ó sì gbé bàbá rẹ̀ wá sí kóòtù wọ́n ní ayé mi náà wọ́n pòfókì ayé mi ẹ wo ẹ bá ẹ jà mí yà wọ́n wàláyé wọ́n sì yá ya àwọn tó bí ẹ má tẹ̀lé ẹ̀ náà ṣùgbọ́n tó bá wù òun ó lè fẹ́ kí ni wálé yín wálé ẹ má dé ilé rẹ̀ má tá kọjá ẹ bá dé ilé rẹ̀ ẹ̀wọ̀n oṣù mẹ́fà yìí ẹ̀wọ̀n oṣù mẹ́fà bẹ́ẹ̀ bá dé ilé ẹ̀sẹ̀ oṣù mẹ́lòó oṣù mẹ́fà pẹ̀lú sí àṣekára gidi gan. sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé jọ́ tí wọ́n fi bí ó ti lo ayé hàn wọ́n ń fi bí ó ti bá Ọlọ́run dáadáa náà ṣe kéde wọ́n fi kó o. sọ̀rọ̀ pé ọmọ náà mọ̀ wò wípé yóò di ẹ̀ ìyá tó bí mi tí níjọ́ tí fi ẹnu fa ikùn mú tí òbí mi bá fi ẹnu fa ikùn níjọ́ ọmọkọ́ rí bí obìnrin fi ẹnu fa ikùn kọ́kọ́ sọ́yìn pé tí o sì kàn mí bẹ mo wá wò pé àwọn gbà tí òye náà wá padà dé sáré yẹn yẹn tó obìnkú sẹ́ o. ìyá ní àbákọ́ wa gbẹ́nu sí kò wúyọ́ ni kí n gbẹ́nu sí kí ni ikú wa gbẹ́ yẹn. Bàbá Khalidi ẹgbẹ́nu sí kò yẹ ẹ̀fọ́ ayé mi ṣé kò sì bọ́ ìjọba wa di ìjọba di pákópákó àbọ̀mọ̀ yẹn bá ọmọ bí sẹ́wọ́n yà kàdí ìgbìmọ̀ yà tí ọ̀fà ọ̀yà kò sí lè bá kọ́ mú. nígbà òun tó mọ ọ̀yẹ́ bá sí ọ̀yẹ́ kó lè fẹ́ kí ni kó lè bá kọ́. tí ẹ bá rí bí obì tí ń fi ẹ̀yin náà wọnú wàhálà bẹ́ẹ̀ ṣe ló fi jẹ́ kúrò obìnrin ọ̀pẹ àyíká wa wà ń bẹ̀ yìí wá dà wí bíi pé obìnrin wa ń da ọmọ tán. Wọ́n wá láti lẹ́yìn ọkùnrin mọ́. Àwọn náà ọ̀rọ̀ báwọn láti dà á lẹ ọkùnrin sí ẹ̀yẹ kọjá bẹ́ẹ̀ tí rò. Ọ̀rọ̀ òun fún obìnrin láti dá ayé ọmọ dá. Àmọ́ ọ̀rọ̀ òun fún ọkùnrin tó bí àkọjá bí òtó nǹkan. Àbẹ́yìn ẹ̀kọ́ oṣù mẹ́sàn-án. Ẹni wá wo lẹ́yìn oṣù mẹ́sàn-án àsìkò akọ́lá òfin ẹnu fa ìkùn mu ẹlòmíì òfin ẹ nígbà tó kún gbẹgbẹ báyìí àwọn ẹgbẹ́ ìlàsà ọmọ àwọn ẹgbẹ́ ìlàsà tí wọ́n dàbí ewé gbẹlẹ́ lùsí báyìí. àwọn ẹgbẹ́ yóò dàbí ewé gbẹlẹ́ ìgbé sì wà lẹ́yìn ọwọ́ rẹ̀ láyé yóò sì kú bíbú láàmú láyé wọ́n dá sọ́ọ́ni èmi jẹ́ oúnjẹ ẹni tí ń tọmọ lọ. èmi ẹgbẹ́ tí bá àyè bí yóò lẹ́nu ẹ̀yà olú ti wọ́n rí ẹni tí ń tọmọ lọ ẹdúró náà sẹ́yìn ní ilé ẹjọ́ bàbá wò pé ẹ̀dá yàrá yín ní sẹ́gbọ́ tàbá ti ní ìdíyín pa lọ àwọn ẹ̀sìn mi ni àmọ́ pè yín. àmì ètò bá ya afẹ́jú ètò ṣe kí ni tó ya afẹ́jú ní wọn kẹ́ yìí ó lè máa wọ pánà bó ti wù ó lè máa ṣe kí ni ó lè máa wọ pánà bó ti wù ó dàwọn ọmọ rẹ̀ náà tó ní máa rà tẹ̀lé lẹ́yìn pé tó wọ́n fi ọmọ rẹ̀ ní rámọ́ rẹ̀ ìbílẹ̀ tí lọ́jọ́ pa àwọn ẹ̀jẹ̀ ọ̀yà méjì ó ṣe ló sọ fún bẹ́ẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ̀rọ ní bọ́ ẹ̀padà tó ń lé ẹ̀padà bẹ́ẹ̀ láì sí lóko. ọdún ilé ọmọ tí ó lé kó lé ọkọ àṣàṣì ló pè wọ́n lásàṣì ló pè é àbọ̀ oyè lóòrùn. Ilé àṣàṣì ni àbọ̀yà àbọ̀yè lóòrùn ló wọ̀ ẹ́ ọlọ́run àti gbé yìí náà àti ṣe kí ni àti gbé eléyìí náà yóò wá ní oyè tì í ànàkùnlá pé wọ́n ṣe kí ni sá oyè tì í ni wọ́n jẹ́ kí wọ́n pálọ̀ wọ́n ní wọ́n jẹ́ wọ́n pálọ̀ ṣé àlejò lè bá wọ́n pálọ̀ kálejò bá padà yìí bí àbá yìí wà lọ́ mi. Omi ó jẹ àfijú aṣọ tó bá lè wọ̀ jáde lọ́mọ wọ̀ nulẹ̀
aṣọ tó bá lè ṣe kíni kìí ṣe pé ó wà ní aṣọ ní ilé wọ aṣọ ní ìkọjá wájú ta aṣọ tó lè wọ kọjá wájú ta aṣọ wá wọ tó kọlẹ́ di ọkọ rẹ̀ wọ́n á gà ọ̀nà aṣọ tó lè wọ kọjá wájú ta ni wọ́n á wọ tó kọlẹ́ di ọ̀rọ̀ tó sì tọ́wọ́ àkìtì dáadáa tiẹ̀ tó mọ ti lọ. Àwọn tí ọ̀wá dá tó àwọn tí ọ̀dá tó làwọn bá fi ìmọ́tótó gba ọgbọ̀kọ̀lọ́wọ́ rẹ̀ yóò wọ rí ẹ́ àbá ọmọbìnrin sẹ́ ọmọbìnrin mo méjì ọjà kan mo ní mo dá àkàmọ́ mi ọdún sílẹ̀ níbi tó ti máa dá àkàmọ́ bá bóyá sí kí ni àdúrà ní ẹran ṣe ń bí kò sábà sí bí bí àbá ọmọbìnrin sẹ́ sí ẹ̀sìn kan ó di lágbọ́kọ̀ lórí odi. Sáwọn ọmọ dídí àdéhùn ni kó o ní gba ọkọ ẹni tí ń sọ̀rọ̀. Nígbà tẹ́ni tí ń sọ̀rọ̀ gba ọkọ òdì máa ń gbòòsè yí pé ní tí ẹni yẹn ní ìdí àròdì ló ti bá a kí ni kan ìmọ́tótó. Wà á yẹ sàwọn ìjẹun ìsà àbàlàkà. Wọ́n máa ní tí ẹ bá fún ọmọ lórúkọ tó dáa tán bẹ́ẹ̀ dẹ̀ fún ní ẹ̀kọ́ tó ṣe kí ni ẹ̀kọ́ tó yanjú ẹ̀tọ́ òǹbí fọ́mọ. Òǹbí lóbi jẹ́ wípé àṣà Yorùbá ni ló bá kúrìá lòmọ̀tò. Àṣà kìíní àṣà Yorùbá ló bá kúrìá lòmọ̀tò. Òǹbí ní máa fẹ́ ìyàwó fún ọmọ. Pé Kàmálì Kàbílà tó fẹ́ mi. Kàbílà Kàmálì tó ṣe kíni. Kàmálì tó fẹ́ mi. Òǹbí ní máa ṣe kíni sẹ́? Òǹbí ní máa fẹ́ ìyàwó fọ́mọ. Sọ́dọ̀ fún wọn ní kọ́kọ́ lé fún. Ṣé wọ́n ní ọkọ lé fún? Wọ́n ní ọ̀rọ̀ mọ́tò fún. Ìtàwí ni pé kó fún mi. Wọ́n ní kó fún mi. Ọkọ̀ níbi kó sì fún ní ẹ̀kọ́ tó yẹjú. Wọ́n gbà pé ẹ̀kọ́ yẹn ní òbí gbogbo nǹkan yòókù fún. Àwọn ọlọ́ọ̀bẹ kọ́lé mọ́ àbá àmọ́ sí mẹ́rin níbi wọ́n sì lé. Lójú bá ara rẹ̀, lójú bá àtọ́lé, lójú bá àtẹ́gbẹ́, láì lẹ́kọ̀ọ́ yọ̀ kálẹ̀ òfin yìí. Pé màmí tí Kàmálì wọ́n máa gbọ́ fọ́nmọ́ ní ìdílé Kàmálì à. Màmí wọ́n ti kówó rẹ̀ wá, ó lè ní tí bẹ́ẹ̀ lẹ́sọ̀. Ọbẹ̀ ẹ̀dẹ́gbẹ́ owó ọ̀gá yìí lọ́bẹ̀ ẹ̀dẹ́gbẹ́ orí à. Ọbẹ̀ ẹ̀dẹ́gbẹ́ ọbẹ̀ ẹ̀dẹ́gbẹ́. Àmọ́ tí ẹ̀kọ́ yẹn bá yẹjú, òbí kọ́ ní inú wọn kọ̀lé fún wọn, òun yóò sọ fún wọn kọ̀lé fún òbí. Nǹkan mẹ́ta lòbí dára kó ṣe fọ́ ma, kó fún lóko gidi, kó sì fún ní ẹ̀kọ́ tó ṣe kí ni, ẹ̀kọ́ tó yẹjú. Ó sì bá wá ọmọ tó san. Ọmọ tó san dáadáa. Ọmọ tí èso ọ̀gbọ̀n. Ọmọ tí èso ọ̀gbọ̀n. Ẹlòmíì kú pa ni. Níjẹ́ tí wọ́n jáde lẹ́ẹ̀mọ̀ wò pé eléyìí náà tó gbélé. Níjẹ́ bá wọ yàrá rẹ̀ ẹ̀sùn yìí ni pé àbújá tó bá rí láàrú tó jẹ́ ìjì sí òwe. Sọ ní àwọn àtìkí olómi kan bẹ. Àwọn àtìkí olómi. Ìyá wọn sẹ́ẹ̀bù àwọn àtìkí olómi. Ẹ̀yẹ̀ gbọ́dọ̀ wọ́n mọ̀. Àwọn àtìkí olómi tí ní ọ̀dọ́dọ̀ sẹ̀. Tí ní bá sẹ̀ yọ àfọlọ́lá báyìí, wọ́n ní tí ó sì ń kan. Àtìkí tí ó sẹ́ ló mú o. Àwọn àtìkí olómi kájú wá kásá àtìkí olómi káàkiri. Èyí wà máa wo ìyá fi ibi náà kẹ́ ìyá máa wo bí ọmọ 22. Èyí ó sọ̀rọ̀ lè yẹ ẹgbẹ́ ìyá mi rẹ̀ wọ́n yà ẹgbẹ́ ìyá yín ni. Ìyàwó á ní sápàdà lẹ́ẹ̀kan náà ìjọba sọ gbọ́dọ̀ méjì pé wọ́n lè gbé bẹ́ẹ̀ sórí ipò lẹ́yìn òun náà lọ sí kí ni iná lọ́mọ. Iṣẹ́ àtìkí olómi ni òun sọ ń gbọ́dọ̀ mọ́gẹ́ ni. Tọ́ bá gbọ́ sọ ń gbọ́dọ̀ mọ́gẹ́ àtìkí olómi. Yóò wá mú dọ́sítà kan lọ́wọ́ yìí bí fúkàfúkà wọn bí dáa kó nù lẹ́ẹ̀kan náà. Tí wọ́n bá ṣe kíni, wọ́n bá fi nù báyìí, àṣì yóò tù yóò lè nígbà wọ́n sí símẹ́ntì kúrò lára lẹ́yìn. Àwọn ẹ̀ mo ní kó wàá fún ààrẹ wà lára ẹni sí láàrin mọ́kànlá síta mẹ́rin. Ayé ti sún òun gan níbi à ń ṣe kíni, à ń nojú báyìí. Àmọ́ bí ọ̀rẹ́ ló ń kọ́, wọ́n ní ìsirà lọ́jà.
Ìtí ó kù tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ṣe ránù. Ẹ̀sìn mẹ́ra. Mo ti kún àbẹ́ àti ọkọ̀ lu wọn. Òkè ògùn ní ẹ̀jẹ̀ kásá àti kìlọ̀ nínú. Àtijọ́ bàbá yẹn dúdú pọ̀ mbẹ́. So àtijọ́ olómìnira ní yóò dàpọ̀ mọ́ra wọn bí dúdú ní bí pupa ní. Èyí ò ní bẹ̀yẹ̀ wọ ẹ̀kọ́ mbẹ́ o. Wàá yóò sá wíjẹ́wù. Ìsà bàlágà. Aláwọ̀ àwọn yóò sá wíjẹ́wù. Ìsà bàlágà. Àwọn yóò sá wíjẹ́gìrì. Ìsà wíjẹ́wù. Ìsà bàlágà. Ẹ máa fẹ́ ìyàwó fọ́mọ. Ẹ bá wá ọmọ tó sàn. Ẹ lọ lé wọ́n dàjí. Bàbá yẹ wẹ̀. Wọ́n sọ kí ni? Ọ̀dà ní ọmọ. Wọ́n pàdé ọmọ lọ́jọ́ ọdún. Ọmọ tí yẹn pàdé sọ́pà ẹ̀ kí n tọ́sọ́mọ nù. Ṣé kò ní mú wa dáadáa wá sọ́pà ẹ̀? Ọmọ tí yẹn pàdé lẹ́sì. Àwọn èyí kí ti gan ni, òun ó kí ti wọ̀. Ọkọ̀ múra gan ni òun ní irọ́. Èkísà ni ọ̀bá wọ̀ wá. Bí àwọn ọmọ tí yẹn pàdé létí ebè. Bẹ́ẹ̀ni yẹn ti máa dé wá mọ̀. Bí yẹn ti lè pàdé inú àdìsíkò yìí báyìí. Kó wá sí kíni? Kó wá bẹ́ẹ̀ bá mú ọdẹ pálásì. Owó fìjẹ. Ayùsá wíjàwú. Ìsà bàlágà. Adébíyẹ wà fẹ́yàwó fún ọmọ ẹ̀kọ́ mẹ́ta tí òbí dára kó ṣe fún ọmọ ènìyàn kó fún lóko gidi gẹ́gẹ́ bí Ramadan náà. Tó o bá fẹ́ sọ ọmọ ní Ramadan, o gbọ́dọ̀ wá sí ìbátan kan fún pé Ramadan Kareem. Ràṣẹ́ kí ni? Ramadan Kareem. Kéde bá bá sọ Ramadan náà lásán yìí tó wí ni pé ọmọ tí ń ní ìyẹ̀lá. Torí tí wọ́n ń pè ní Ramadan náà ní òòrùn tí ń nìyẹn kan. Òòrùn tí ń ṣe kí ni? Òòrùn tí ń jó ara. Ìní wọ́n ń pè ní Ramadan. Òòrùn tí ń ṣe kí ni? Òòrùn tí ń jó ara. Àwọn tàbí ẹgbẹ́ bí wò yẹ kálukú náà sáwọ̀ pé àwẹ̀ Ramadan àwẹ̀ yóò ti dẹ̀rẹ̀ nílẹ̀. Yára mi, Ramadan ni wọ́n sọ tó. Àwọn èso wọn Ramadan náà, wọ́n bá sọ Ramadan náà, á fi kàbọ̀. Nínú kọjá Ramadan gbọ̀ngàn náà, àwọn Ramadan tòun. Àwọn Ramadan náà lásán. Àwọn ẹgbẹ́ kálukú náà já inú mọ̀tánà síkú náà ní kálukú. Kò sẹ́ni tí kéwù ṣe kí ni? Lóye náà kí láyé ń ṣe ní kálukú ṣe kí ni? Ní kálukú ṣe. Wọ́n ní tẹ́lá ṣe mẹ́tẹ̀ẹ̀ta ẹkú ló kọ́ tó da ẹ̀jẹ̀ fi Ọlọ́run yé. Tẹ́ bá fi Ọlọ́run yé tán ẹ̀wà bá tẹ́ bá wọ́ ọmọ tó sọ̀rọ̀ ń bọ̀. Tí mẹ́tẹ̀ẹ̀ta ti wá pé báwọn. Ànábì ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ò bí dáná fún ọmọ rẹ̀. Àwọn eléyìnbó àwọn oníwèé máa ń kọrin kánjọ́ kan orin ìrùsẹ́ kọ́mọ́dé ṣe. Wọ́n máa ní tó bá gbàwé rẹ̀ o, bàtà rẹ̀ dúkòókò kan. Tó bá gbàwé rẹ̀, bàtà rẹ̀ dúkòókò kan. Tó bá mọ̀wé rẹ̀, bàtà rẹ̀ dúkòókò lẹ̀. Yóò wọ kúrú lóyún. Àìkú ọlọ́wọ́ yẹ bàtà tí wọ́n kúrú lọ́jà láàkà ti ń kọ owó gidi. Tí wọ́n kúrú lọ, tó bá láwọn ìyá sọ̀kúlà yìí níbi tó ti ń ṣe iṣẹ́ lọ, ọmọ àwọn òpé tó ṣé bọ̀dá mi náà ni wọ́n ti bọ̀dá rẹ̀ náà. Òun ni ìyàwó máa ń ṣe. Bọ̀dá rẹ̀ náà ni tí ń kawó gidi. Àwọn oníbàtà wa nú gbogbo kàgẹ́gẹ́ ní wọ́n rìn káàkiri ìṣe pẹ̀lú báyìí lọ́wọ́. Ó rìn káàkiri pẹ̀lú sáàtì àti súùtù àti báyìí. Tẹ́lẹ̀ bá kàwé tó ní òun wákàtí. Wọ́n àbí dákọ́ lóhùn owó nínú òun wá sẹ́, àmọ́ tó bá jẹ́ kó mọ Ọlọ́run tí òun ní pé mọ̀ ń wà á. Tọ́lá jẹ́ kó ṣe níní. Wọ́n bá mọ̀ Ọlọ́run nínú wa nù. Wọ́n kọ́ kí ní kan sọ́dọ̀ ìdẹ̀mọ́ wá kàdé òní pé tó. Yóò ìṣẹ́bí mi. No vacancy. Vacancy wọ́n wá kọ 75,000 wọ́n ní à. Iṣẹ́ 85,000 Nàìjíríà wọ́n á máa kọ́ sára gírí.
Bẹ́ẹ̀ni kò ilà sókà. Wọ́n rú ẹlòmíì dé sókà. Wọ́n ò sí bọ̀. Wọ́n bá lọ mẹ́jọ, wọ́n bá sí bọ̀, wọ́n sì kẹta kọ. Wọ́n á pa 85, 75, wọ́n á dúró àìmọ́ ní ẹ̀dúrẹ́. Èyí ó mọ èèyàn kó tó ṣe kí ni? Kó tó rí ẹ̀rọ ẹ̀kọ́ 85 pa àbàbọ̀ ní yóò tó wá múra dáadáa tó wá fẹ́ lọ gbàṣẹ́ yóò ṣe pẹ̀lú ẹ̀kọ́. Wọ́n ní ọ̀pá àwọn kan ní wọ́n òdúdó ní. Wọ́n tó wọ́n pẹ̀tọ̀ ẹ wá gbàṣẹ́ o fẹ́kànsì. Wọ́n ti wá pẹ̀lú àwọn pẹ̀tọ̀ ọjọ́ wo ni on the 16 láti interview fún yín. Ẹ pàdé wa lọ́dọ̀ tó ìjì ìwọ́rò. Sọ́rí wọ́n yẹ kó wọ́n dé wọ́n rò wọ́n sì fọ́nú ọ̀nà sórí ọ̀sìn wọ́n sì wọ́n owó èrè ẹ̀dùn. Sọ́rí iṣẹ́ 85,000 wọ́n kọ́ sára gírí. Ngbọ́n wọ́n kọ́ sára 85,000 sára gírí. Iṣẹ́ ní 10,000 ní ìsìn èyí ò mú ìyà níbẹ̀ ní ẹ̀dá fún àbúrò mi ní kódà. Àbúrò mi ní iṣẹ́ 15,000 ní wọ́n. Ibi ẹni ní bíkírí ló ti iṣẹ́ 30,000 wọ́n wá ń kọ́ sára 85,000 sára gírí. Ó ní 80 ní tó tọ́. Sọ orí ọkàn rẹ̀ láì tí wọ́n wù ní pé abẹ́rẹ́ wọn wò ó. So lè ṣe kí ni? Àbí tó kọ́kọ́ ní ọwà mú lẹ̀ kó tó ṣe kí ni? Ẹ gbàṣẹ́. Kódà owó oṣù mẹ́jọ lásán fún ìpapọ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́. Láti ẹni wá bẹ̀rẹ̀ kó àlọ́mọ owó sáré ni. Sọ̀rọ̀ fún wọ́n ti èdè dáta sọ́kò kan. Wọ́n sì wọ́n kọ́ sára kiri, wọ́n kọ̀ bẹ́ẹ̀ sára kiri. Orí òṣèré polówó lórí rédíò. Tọ́jú jáde ìwé polówó lórí rédíò yọ sọ fún tí ẹni tó bá ní mathematics tó ní GLD tó ní ATMD àti tó ní àmọ́ vacancy sì bí ìyàlú rẹ̀ ní pé job vacancy 85,000 sókà yanu tó tètè pé ọ̀dà rẹ̀ tọkọ ló ń gbà pé ọ̀dà mú ká ń bẹ̀ wá pé ló ń gbà o sókà ni o. Ẹ wà fún ọmọ ní ẹ̀kọ́ tó ṣe kí ni sẹ́ ẹ̀kọ́ tó yẹjú. Wọ́n ní ọkùnrin kan lọ́wọ́ bá hù lọ́rù. Wọ́n ní Allahu ta'ala sọ́kùn wọ́n ní Allahu ta'ala ánìhù. Àlífà kẹ́ẹ̀kì fún lẹ́yìn Muhammad. Sallallahu alayhi wa sallam. Umar ibn al-Khattab. Ya rajulun ila amiril mu'minin. Ọkùnrin kan ní ọwọ́ bá Umaru máa gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa o. Ọkùnrin yẹn wá bá Umar ibn al-Khattab. Kí ni wọ́n sọ fún ẹ? Ní wọ́n sọ fún wípé mo bí ọmọ bàtà ìlú ọkọ rẹ̀. Àmọ́ bàtà yìí kò sí tí mo fẹ́ kó ṣe fún mi tó ṣe rí láyé. Ní máa gbó mi lẹ́nu ni. Ní máa fi nira kàn mí ni. Ní máa bá àdáwọ̀ kàn mí ni. Ọkùnrin yẹn sọ fún Umar báyìí. Bàbá Umar ibn al-Khattab ní àmbáhù aláhùkúkì. Umar wá gbé àwọn òjíṣẹ́ dìde, ó ní kí wọ́n lọ gbé ọmọ ìyá wa. Sọ pé nígbà tí ẹ̀rọ ọbẹ̀jọ́ sùn ìjọba, tí ẹ̀rọ ọbẹ̀jọ́ sùn àbáláàfin, tí àbáláàfin wá ní ẹ̀rọ ṣe kí ni? Ẹ̀rọ pé tọ̀ wá. Umar wá ní kí wọ́n lọ gbé ọmọ tí fi ìnira kan àwọn òbí rẹ̀ yẹn, ó ní ká lọ pè wá. Àmbáhù aláhùkúkì. Umar wá sọ fún wípé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní ẹ̀dín wọ́n ní ọmọ ọkú ni ọ́ pé òun ṣe bẹ́ẹ̀ òun ṣe bẹ́ẹ̀ òun ṣe bẹ́ẹ̀ fáwọn òun ṣe bẹ́ẹ̀ òun ṣe bẹ́ẹ̀ fáwọn òun fìdíra káwọn ègbọ́n sáwọn lẹ́nu ọmọ dá wọn láàmú. Faqala al-ibn. Ọmọ yìí wá ń sọ fún. Ya amiral mu'minin. Ọmọ yìí wá ń sọ fún Umaru pé ya amiral mu'minin ìrí àpàṣẹ mùmìnì. Alayhi salwa ni waladi kúkúrú aláàbí. Kí tó lè fèsì tó ṣe kí ni ìtò sọ yẹn pé mò ń bímọ ń bìnrin kàn wọ́n bí ìbí kàn wọ́n kí n tó lè ṣe kí ni kí n tó lè fọ́ lóṣì rẹ̀ nínú òbẹ̀rẹ̀ kankan. Alayhi ni waladi kúkúrú aláàbí. Sọ̀rọ̀ kọ́ bá fi ìbéèrè Umaru sọ fún wípé aláwọ̀ òbí rẹ̀ sọ fún fìdíra kàn wọ́n sóòótọ́ ni àbíwọ́ òun náà ní kí n tó lè dáhùn rẹ̀ èmi náà ṣe kí ni ìbéèrè kan yọkan. Waqala. Wọ́n bá bí Umaru bá ní kí ni tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀
أليس للولد أبوك علي أبي. Ní wọ́n fi ọmọ yẹn wá kọjú sí Umaru. Apàṣẹ àwọn ọmọbìnrin wípé ìjẹ́ ọmọ ní right. Wọ́n gbọ́dọ̀ gbà lọ́wọ́ àwọn òbí àbí òní. Pé ìjẹ́ ọmọ ní ẹ̀tọ́ kan tí àwọn òbí yàn gbọ́dọ̀ bá ṣe kí ni? Gbọ́dọ̀ bá ṣe fún. Obì wọ́n ń bẹ̀ pé kí ló ń dàgbà òbí mi bí mo gbá wọn létí mi gbá wọn létí. Ìdá rẹ̀ àmọ́ ìjẹ́bi náà ní pé gbọ́dọ̀ ṣe fún mi àbí ìlé. Wàkọ́ọ̀là. Umaru ní Bẹ́ẹ̀. òní tí wọ́n gbọ́dọ̀ ṣe fún ọ. Kọ́ọ̀là. Pé ọmọ ní tí òbí gbọ́dọ̀ ṣe kí ni? Tí òbí gbọ́dọ̀ ṣe fún. Ìyá ni àlùmọ́bìnrin. Ọmọ yìí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìrẹ́ apàṣẹ mọ̀mìnì. Kí ni tí àwọn òbí mi gbọ́dọ̀ ṣe kí ni? Tí wọ́n gbọ́dọ̀ ṣe fún mi. Wọ́n jẹ́ wípé tí wọn ò bá ti ṣe nǹkan yẹn fún mi, wọ́n ti jàmbá mi. Ọmọ yẹn bí wọn pé kí ni táwọn òbí yẹn gbọ́dọ̀ ṣe kí ni sẹ́? Tí wọ́n gbọ́dọ̀ ṣe fún mi. Wọ́n jẹ́ pé táwọn bá ti ṣe fún mi, wọ́n ti ṣe kí ni? Wọ́n ti jàmbá mi. Mọ̀ ń gbọ́. Kọ́ọ̀là ayẹ́tẹ́jì ọmọ rúru. Wọ́n ní iná gbọ́dọ̀ ṣe fún ọ ní pé àsìkò tí ìyá rẹ̀ bá ń tọ́jú rẹ lọ. Wọ́n gbọ́dọ̀ máa ran ìyá rẹ lọ́wọ́ lórí ìtọ́jú rẹ. Ayẹ́tẹ́jì ọmọ rúru. Oyè ọkùnrin tó dá òfin dá. Ìjọ òfin bá fẹ́ sùn nìkan ní wọ́n wọlé. Ìjọ tó bá fẹ́ sùn. Yóò ní ìyá òrùka. Òun ti mọ̀ pé táyì ní ti wá lọ́sàn-án láwọn. Nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lóhùn nù. Ìjọ tó bá ti ní àkọ́bọ̀ asúyàbọ̀. Asúyàbọ̀ ẹ lálàá ní kọ̀ lálàá. Pẹ́sìkì látúnú gbọ́dọ̀ lọ́wọ́ ti dáàbò kọ́ o. Wọ́n gbàgbé o. Súyà. Wáyé sí ìsìnkú. Ìjọ tó bá ti sọ oorun bá ti lè gbọ́ pẹ̀tọ̀ ní ìrí àlejò rẹ̀ bí àlejò yín asá lọ. Àlejò mi ti sá lọ. Ìjọ tó lè ti gbọ́ àlejò rẹ̀ sá lọ láì. Wọ́n kò jẹ́ àdìjọ́ tí ọba tó fẹ́ sùn. Wọ́n yẹ ọkùnrin tó ti di dàgùdà kánú lé lọ. Àwọn bàbá wa sùn lásán. Ìyá náà sì ti gbá lágbélé kù tiẹ̀. Kọ́mọ tó fẹ́ máa sí lọ ní ìsìn. Ẹ sáàjì ọmọ wọlé tó sábà sẹ́ni sábà sùn. Yá máa sùn òrí àmọ́ ẹgbẹ́ lórí. Iṣẹ́ sùn ní ọmọ ẹgbẹ́ lórí. Kò sí ní jẹ. Yọ́mọ gbẹ́ni yá ẹgbẹ́ lórí. Wọ́n àwọn ọjọ́ ìgbà. Wọ́n á kiri ní ọmọ ìgbà. Ó yí wọ́n sí àárín báńkì báyìí. Kò ní bí bẹ́ẹ̀ tẹ̀. Wọ́n lórí. Wáyé sí ìsìnkú. Báwo ni ẹ̀tọ́ ọmọ ní pé lásìkò tí wọ́n ń tọ́jú ọmọ lọ́wọ́ gbọ́dọ̀ ràn ìyá ọmọ lọ́wọ́ pẹ̀lú gbogbo tọ́mọ ọmọ ní ìyàtọ̀ sọ́yà. Máa pé ọyàn ṣe yí láyè lọ́wọ́ bẹ́ẹ̀. Ẹ máa rẹ̀ lọ́wọ́ àbá akíní ẹ̀ gbà tí o sì kàn bẹ́ẹ̀. Àwọn akédò la ní láyà. Ìwé báyìí rẹ̀ ṣe. Àjẹ́dá ìṣẹ́báyé ti dàrú táyé ìsìn tí kálukú ti fi ọyàn màálù padà á bẹ́ ọmọ rẹ̀ jẹ́. Ọyàn màálù. Ọmọ tẹ́lẹ̀ náà kú lọ́yàn màálù lẹ́yìn oṣù mẹ́fà ní oko kan míìkì. Ẹlòmí oṣù mẹ́ta ni ó ti gbé míìkì fún àtòkì. Ọmọ wa wú ògì wú ògì. Wọ́n á bẹ̀rẹ̀ nà pálẹ̀. Orí yẹn kú ju iṣu lọ. Bóyì rẹ̀ ọba sì kú ẹni ọ sọ̀rọ̀. Mẹ́ẹ̀ni lọ́fẹ́ pè é. Mẹ́ẹ̀ni àwọn báwọn lọ ní ibi kan ní àbẹ́ tó ṣe pé gbogbo ìṣọ́mọ rẹ̀ dè mẹ́yìn níbi kó tó fẹ́ sáré bí mi. Níbi sáré bí mi kí sáré bí mi ní à láìsẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Wọ́n wá sọmọ rẹ̀ dè mẹ́yìn. Kò lè sọ̀rọ̀ kó wúyà. Kò lè ẹ̀ sọ. Wáyé sí ìsìnkú. Ìmáàmù ní ẹ̀kọ́ òbí bọ́ máa ní pẹ́ẹ́bọ̀ tó bá kán ra obìnrin lọ́wọ́ lásìkò tí wọ́n ń kọjú ọmọ wáyé ń sílẹ̀ ìsìnmáwò lásìkò ọmọ yẹn lọ́kọ̀ gidi. Wáyé ìnáwó nípa ẹgbẹ́ ìgbọ̀nà jẹ. Wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run yí ọmọ yẹn. Wáyé ìnáwó nípa Ọmọ tí èyí bá fi ọ̀rọ̀ ọlọ́run yí ilẹ̀ yóò dé sinmi lórí ẹ̀. Ẹ̀tọ́ ọmọ nìyẹn o. Wàkọ́ọ́lá lè yíbùdó. Ọmọ yẹn wá ní kọ́tẹ́tẹ̀ta tó kàkálẹ̀ yìí tó ní wọ́n rẹ̀ ìyá mi lọ́wọ́. Mo gbọ́ nínú ìtàn pé àwọn bí mi ìyá mi mọ ẹni olórí ibú àti ẹ̀kú ọrú tí wọn náà fẹ́ yà lálẹ́ ìmọ̀ rẹ̀ bíi ti bá rẹ̀ náà yìí. Ọmọ ìyá mi sọ̀rọ̀ sọmọ létí ọmọ sì dúró kọ́ra sí ìsọ̀mọ́.
gbogbo ayé ẹ̀sìn nígbà tó ń pín tọ́ ara rẹ̀ olórí ikú olùsìn àwọn ọmọ ẹ̀ṣẹ̀ gàrí ìwé olùsìn ọlọ́sẹ̀ tó ń lò sọ olùsìn di ẹran aṣẹ́wó bóyá wọ́n lè tí bá tiẹ̀ bá rẹ̀ ṣubú náà ni ọmọ òwò ewu bá mi ṣubú. Lẹ́yìn ọ̀dẹ̀ parọ́ lóòótọ́ kò ní bá rẹ̀ ṣubú. Lọ́wọ́ ní di ìwèrè ní kí ẹ̀mọ́ rẹ̀ ti fún ọ̀bọ mọ́lẹ̀. Sípò ìyẹ̀kọ́ ló ṣubú lóòótọ́. Olórí ibú bóyá wọ́n lè tí bá rẹ̀ ṣubú wọ́n náà fẹ́ ra wọ́lé. Ọmọ kò sí ní àdánwò ní kẹ́kẹ́ tó kọjá ọmọ yìí jọ àbá rẹ̀. Ìyá bíbọ́ ọlọ́mọdé ọjọ́. Pé á àdéhùn àwọn ọmọ yìí kò sì jọmọ lẹ́kùn táìmù ya ẹ̀ṣọ́ ara yìí o. Ẹ̀ṣọ́ ara yìí o. Ẹ má jẹ́ ọ̀sẹ̀ kí mi. Ẹ bẹ́ẹ̀sì ni wọ́n ọ̀pára ọ̀sẹ̀ kí mi. Ọ̀dọ̀ àmórí ibú ara mọ̀tàmù táìmù ló jẹ́ kí àyà ní gbégbó. Bẹ́lẹ̀ yìí náà bí ètò ẹjọ́ òfó ní méjì. وقال ابن أمير المؤمنين لم يفعل شيئا من ذلك. Kéèyàn tó bu apá pẹ̀lú báyọ̀ pé mílíkì lásán ní kàmá ọmọdéwúlóhùn. Mílíkì ejúmọ́ mílíkì. Ọmọ ní nǹkan rẹ̀ kankan ju olùdájọ́ àkàrà àwọn ọkọ̀ ní mílíkì náà lọ. Ọlọ́run sì ti sára tiẹ̀ náà lára kọ̀mọ̀yà. Bí ṣe mo ga yìí ní ọmọ tóbi. Ẹnìdájà oúnjẹ kọ́ ní mú ìyẹn tóbi. Ọlọ́run ní mọ̀ ti tóbi sí ìyàrá. Wọ́n lò tọ́ ni. Ọmọ ọdún kẹ́yìn sọ́jọ́ kan nígbà tó bá mu gàrí ọmọ tóbi. Mo ní ìgbọ́rí tí wọ́n bá bá mu gàrí. Ó ní ìlòmú máa tóbi náà. Ọlọ́run ṣe èmi bá tọ́ bá ti pin tí mò ń tóbi. Nǹkan sọ̀rọ̀ ń gbèrò ọ̀nà. Èyí lẹ́ ń tutù lọ́rùn. Ọlọ́mọṣẹ́ alẹ́ ni tí wọ́n mọ̀ fi tóbi mọ orí ìmúra rẹ̀. Ìgbẹ́ ìyá kàbílà ti tóbi kò sí ti gbẹ́nu. Tẹ́ bá ti rí ọ̀tọ́ tóbi náà. Èyí onílé ní sàánú yẹn. Ẹni jẹ́ sàánú yóò níwẹ̀ ní abẹ́ sí èrè. Ẹ̀yin olówó láyé yín náà ẹ̀yin ṣe kíni tí yín. Ẹ̀yin náà ẹ̀yin ṣe kíni tí yín yìí lẹ́lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀lówó lọ. Ọmọ yẹn wá ní bàbá náà sọ̀rọ̀ rẹ̀ yìí. Gbogbo ń tẹ́ ní mo ní ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ yìí. Kò sí ètò ṣe fún mi bẹ́ẹ̀. لم يفعل شيئا من ذلك. Ọmọ yẹn ní bàbá yẹn kò tọ́jú ilé òun dáadáa. Fún ìṣègbọ́ nínú ìtàn. أما أمي Ìgbà tí ó tún fún òun ló kọ spoon, yẹ sọ ọmọ ní spoon. Pé spoon, mo ní kí ni àgbẹ̀ náà? Spoon, mo ní spoon. Èmo sí ẹ̀ta fi gbùgbé àbẹ́ ẹ̀ta fi jẹun. Ìkan náà wọ́n pàdé ìtàbádẹ́jọ́ ibi oníbí ọkọ̀ rẹ̀ ó ní smile. Ó ní òun náà wọ́n sáyé. Kéèyàn fún ọmọ ní orúkọ tó ṣe kí ni orúkọ tó yẹrẹ ti bí Muhammad. Sallallahu alaihi wasallam. Orúkọ tí mo bí ẹ̀dá kọ́kọ́ ọmọ gbẹ̀mọ́ gbẹ̀. sallallahu alaihi wasallam. وكب عفو الرجل زكيت عنده ولم يصلي علي. Sọ́kú sàlẹ́lá ọ̀rọ̀ lẹ́yìn náà bá dákọ̀ wá ìyẹn náà gbẹ́ni ó tẹ̀lé. Ó gbẹ̀lú ó kẹ́ pé láti ní Muhammad ó ní sàlẹ́lá ìwọ dákọ̀ rẹ̀ ni kò nílò kó wí kankan. Zainabu. Àbọ̀ àwọn ẹbí ọ̀hún ọmọ ní ọkọ̀ ọkọ̀ tó ṣẹ́jú ni. Ọmọ yẹn tó wà ní ẹ̀kọ́ kó tó kàkà lẹ̀ yín olórí ikú bàbá yìí. لم يفعل شيئا من ذلك. أما أمي Ọmọ yẹn wá kọjú sí ìmọ̀mù wá ṣẹ́jú ni. Ó ní ìyá o. Ẹlẹ́sìn يترك lọ́wọ́ àṣẹjọ́ sí i. Wọ́n yẹ kó kábàámọ̀ pé kó sì máa bá àṣẹ náà lọ yí ọ̀dà. Pé pé tí mùsùlùmí bá fi gba ìyàwó kẹ̀kẹ́rí tí kẹ̀kẹ́rí yẹn tó kábàámọ̀ pé ó sì jẹ́ pé inú kẹ̀kẹ́rí yìí gan mọ̀ wà ní yóò sẹ́ni mi. Orí púpọ̀. Ó ní lẹ́yìn eléyìí ìwọ́n wá ní bọ́lá ti wá rí bẹ́ẹ̀. Ìwọ bàbá yìí ọkọ̀ ìwọ ọmọ rẹ wá wípé ó ń wà orí ibú sí ọ. Ìwọ ló ti kọ́kọ́ wù orí ibú sí. أتيك أن تشكر ابنك. Àwọn kan ní wọ́n
وقد أعطيته قبل أن يوقظ ìyẹn ló fà á tó ń lò ó fi ṣe kí ni tí ò fi rí tiẹ̀ náà rò yóò ti wá rí tiẹ̀ rò yìí pẹ̀lú òògùn ọlọ́run kò lẹ́sẹ̀ kankan lẹ́yìn pé yóò tó fa àwọn ọ̀nà torí gbogbo orí ibú tó bá ṣẹlẹ̀ sí nínú ayé rẹ̀ yóò sọ pé bàbá òun ni òṣèké ni ọ̀tọ́jú òun ọ̀pọ̀ ọmọ tí ń bẹ́nu nígboro tí ń mú kó káàkiri wọ́n máa bá wọn wọlé ni èyí tó bá jẹ́ wípé ìṣòfò ẹ̀kọ́ inú mu máa wùwà ìwà tí èsì fẹ́ lé báyọ̀ pé ìṣòfò títọ́ inú mu máa wùwà kíwà yóò kọ́ àbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́wọ́ báyìí wọ́n ló jáde náà ni. àbí kí wọ́n gba gbogbo ẹ̀sán bàbá àti ìyá rẹ̀ kápò fún kẹ́yìn àbá àti ìyá ẹ̀yẹ lọ́wọ́ ẹ máa sọ níbi pẹ̀lú ẹ máa sọ níbi ẹ̀ bá mẹ́wọ́. báyìí ni ọ̀rọ̀ ìtọ́jú ọmọ ṣẹ̀ṣẹ̀ kí ni ọ́ pàtàkì pẹ̀lú ìmọ̀ ọlọ́run ló lè jẹ́ kí ajẹ́rìí ọmọ pẹ̀lú ìmọ̀ tó bá tó lẹ́kọ̀ọ́. tá a bá ń sáré ní gbọ́mọ̀wé ọgbà ẹ́sẹ̀lẹ́ǹtì.